tí mo jí mo fẹ̀ àyájọ́ ọjọ́ tí mo jí mo fẹ́ gbogbo níbẹ̀ àwọn àgbàlagbà wọn lójú òtó lóró mo máa lè ní bẹ́ẹ̀ wọn lọ́rọ̀ bá ní òní dára títí wọ́n máa ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbá ìgbà tí wọ́n ń bẹ̀rẹ̀ ṣe ní ojú afúrẹ́jà kọ́lá rẹ̀. Símọ́lẹ̀ tí máa ń bọ́ rí wọ́n ti wà kó bá wọ́n tiẹ̀ lórí bẹ́ẹ̀ tẹ̀pẹ̀ náà tó ṣùgbọ́n tàṣẹ tó fi ń yọ aṣọ òní fún wọn ilẹ̀ èyí tó bọ́ bá sọ orí yẹ lágbé o. Orúkọ mi ni Erífọlámi Babátúndé tí mo jẹ́ olóyè àpènà elédòdó àṣọkó lótùlú Èkó. Mo jẹ́ dẹ́bìtì sábà fún gbogbo àpènà onímọ̀ wọ́pọ̀ àdàpáyé. Kábíyèsí orúkọ ṣàgbóyè Babátúndé Sàlíù Ẹlẹ́bọ̀dì second. Ó jẹ́ ọmọ ọba Ọlọ́runtóyìn Ẹlẹ́bọ̀ àkọ́kọ́. Wọ́n ní ká gbádé fáládé ká gbé ìfúnlóyè. Oní ẹrú tó máa dádé nínú agolo rẹ̀ ti wá. Ọrùn tó máa lè jìgbàlẹ̀kẹ̀ nínú agolo rẹ̀ ló ti wá. Orí ló pè ẹlẹ́dẹ̀ àtàwọn aláṣekù ló pè. Ó dẹ̀ jẹ́ pé ojúṣe tí a máa ń ṣe fún àwọn àgbà fún ọba tó bá ti dé orúkọ gẹ́gẹ́ bí àwọn ìníṣẹ̀ṣe tí a máa ń ṣe fún wọn. Òun ni à ń ṣe ní àyájọ́ èlú ojú òní tiwa. Tí bàbá wa Babátúndé Sàlíù ọba Ẹlẹ́bọ̀ ìkejì tó jẹ́ ọba Òwòrò Ṣòkí ẹ̀kínú gbìjọ owó kó gbìjọ ọlá kó gbìjọ yìí kó gbìjọ àìkú kábọ̀ yúgbú ẹ kábọ̀ gbọ́dọ̀ ọkọ̀ sùn báyìí. Orúkọ mi ni Kazeem Lawan ọmọ ọlọ́pọ̀n dà lóṣòkè yẹn nọ́mbà 1 àná tọ́wọ́n àti bàbá wọn Ọlọ́runtóyìn Ẹlẹ́bọ̀ 1 àná tọ́jọ́ ṣe mo bá tún dúpẹ́ lẹ́nu pé ìgbà tọ́mọ náà tún jẹ ó jásìkò táwọn ọmọ náà tàdújọ wà ní olóyè tàjọ ń ṣe pọ́lọ́hún ò pa wá èmi ni bàbá òòṣà ní apá kan àjọmídára ni mí lápá kan mi tó ní ṣà òun ni mí sọ́dọ̀ mi ẹ̀mí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi tí mo rò sí lélẹ́dùmarè jẹ́ kó rí bẹ́ẹ̀ sí torí ti fún tẹ̀jọ́ mi Babátúndé Sàlíù Ẹlẹ́bọ̀ 1 gẹ́gẹ́ níjù 1 òun lọ́lọ́run tún lò. Ìyábọ̀ Sàlíù Ṣàlẹ̀jáyé ẹ̀gbọ́n kábíyèsí Olówóró 2 ni mí. Inú mi dùn nítorí pé gbogbo àwa ọmọ kábíyèsí àná gbogbo wa nínú wa dùn sí kádé pẹ́ lórí kábíyèsí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Kábíyèsí